máa ń sọ wípé Ifá olókun asọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí ìpín nítorí ẹni tí ò sunwọ̀n sí Ifá ló ní òwe jù èyí tó ò bá gbọ́ ló gbọ́ èyí tó ò bá mọ̀ ló mọ̀ Ifá ló ní òwe jù ṣùgbọ́n ẹnu wọn bá tá a bá látẹnu àwọn bàbá wa torí pé kò sí àkọsílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ òwe látàrí ìdí èyí àwọn bàbá wa àwọn ìyá wa wọ́n ti gbé ọ̀pọ̀lọpọ̀ òwe lọ wọ́n ti gbé lọ kọ́lọ́ wọn forí jì wọ́n kó tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rẹ̀ kó pàṣẹ wọn rẹ́ kó wọ́n fi kò tiwa. ọ̀pọ̀lọpọ̀ òwe ni Ifá ti pa nílẹ̀ Yorùbá ṣé ẹ mọ̀ wípé tí ọba gbọ́dọ̀ máa dáfá lọ́dọọdún kó máa ṣàyẹ̀wò sí gbogbo ìgbésẹ̀ tí ó máa gbé nínú ìlú torí ìlànà tó fi jọba nù. ọba kan ní onísàbẹ̀ ń pè ìlú náà nígbà ni tó ti pẹ́ kánrin kése bí ká tọ̀run bọ̀ wálé ayé. wọ́n ń dífá ọdún fún kábíyèsí yìí Ifá wa ń jẹ́ kó di mímọ̀ wípé kí kábíyèsí ó gún iyán kúrúdú kó fi borí ayaba kábíyèsí ló gbọ́dọ̀ gún iyán ìfúnra rẹ̀ kábíyèsí lóhùn ìyán fún yàwó àgbẹ̀dọ̀ ó tó fi ṣe o ó tó fi ni òun ò lè ṣe o babaláwo ìyẹn ni pé kábíyèsí pé fálékì ó kó ṣàlọ́dà rẹ̀ babaláwo yà ó palẹ̀ fámọ́ ó kó fásitì yẹ̀rù pé ó bá tiẹ̀ lọ jẹ́lẹ́jẹ́ mọ̀ yìí pé kò pẹ́ kó jìnnà lógún bá dé òkú tí kò ní nírúurú agbẹ̀rù tí lé mọ́jú sí kòtò láì fọ́ lójú ogun ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n wọ̀ ìlú yìí wọ́n kó wọn lẹ́rú wọn kódà wọn kó kábíyèsí lẹ́rú wọn ìlú tó wá jà wọn lógun yìí kábíyèsí ìlú yìí ní kí wọ́n yanjú gbogbo ẹrú obìnrin kẹ́yìn wọn síbi kan ẹrú ọkùnrin kẹ́yìn síbi kan wọn. wọ́n mọ̀ pé àwọn ẹ̀ṣọ́ lòǹgárì wọ́n máa ń fẹ́ ṣe ojú re fún kábíyèsí ọ̀kan wà nú ẹrú yìí tó rẹwà láì mọ̀ wípé ìyàwó kábíyèsí tí wọ́n kó lù wọ́n lẹ́rú ni wọ́n lọ mú fún ìyóò kábíyèsí lọ sí dífá fún tẹ́lẹ̀. wọ́n lọ mú fún kábíyèsí tuntun pé kábíyèsí eléyìí ò yẹ nípò ẹrú eléyìí rẹwà gan-an. kò sábọ̀ ìjà lára ẹ̀. kò sáìsì ó gbà fọlọ́run ni ó bá di aya ọba nílùú tí wọ́n ti kó wọn nílùú ẹrú. kábíyèsí wa ń bèrè pé kí ló fẹ́ jẹ ìyàwó mi tuntun. ayò olóhùn jìyàn. wọ́n ní ọ̀rọ̀ wò kánú ẹrú yẹn. ó san ogun dáadáa. kábíyèsí tí ń kó lẹ́rú ni wọ́n mú dọ́dọ̀ ẹ̀rọ. ọ̀rọ̀ kàbìtì rẹ o. ó dẹ̀ ti ṣe sojú ti jiná. tó ti dìran. ló bá kí odó mọ́lẹ̀. ló bá kí tó. gbà ogun yẹn tó fẹ́lẹ́ bí etí o. ìyàwó ìwà bú sẹ́kún nígbà tí wọ́n gbé yẹn déwájú ẹ̀. orí iwájú àfin ni wọ́n mú gbàdo àgbàlá tó ti lọ gún yán bẹ́ẹ̀ rí pọkàn òun ẹnu ọ̀ràn yán. kábíyèsí yìí wá ń béèrè pé kí ló dé jẹ yán má sunkún mọ́. ó ní tó ń pa òun lẹ́kùn ni pé ọkọ òun ló gún ìyàn yìí wá ọkọ rẹ̀ bó kábíyèsí ìlú tí tó gún jà ní kábíyèsí ní kí wọ́n lọ pé babaláwo wá wọ́n bá pe babaláwo dé kí ló dé tọ́rọ̀ náà fi rí bẹ́ẹ̀ babaláwo ìlú tí tó kún àwọn lẹ́rù gbé fánalẹ̀ ó ní yẹ kékeré ìyà kó má bàa jẹ ńlá ló ti fáfọ́ ní sábẹ́ tí wọ́n ní kó gún yẹn kúrúkúrú kó fi bọ́ọ̀lì àyà. ìyẹn ọjọ́ kìíní àná tí wọ́n dá fáfọ́ nínú ìlú ẹ̀ tí ò gún rìn gbà yẹn. lọ́wọ́ gún. ìyẹn tí ọba gún ló rọrùn dé òní tí wọ́n bá máa sọ bẹ́ẹ̀. ìjẹ́ni kò ní mọ̀ wípé ogun yẹn wọ́n lọ gún nílùú òdì kejì tí wọ́n kún ẹlẹ́rú lọ. jẹ kékeré ìyà kó má bàa jẹ nílá lójú fáfọ́ ní sábẹ́ tí wọ́n ní kó gún yẹn kúrúkúrú kó fi bọ́ọ̀lì àyàbá. ìyẹn ni pé àsìkò tá a máa ń lorú òwe yìí wípé ìgbà tó bá yẹ kó fara ṣe nǹkan kó fara ṣe kí kò níbẹ̀ kó gbà yìí níbẹ̀. wọ́n náà wò nígbà tó bá yẹ kí èèyàn wà léwe tó yẹ kó jára mọ́ṣẹ́ tí ò jára mọ́ṣẹ́ tó wá ń lọ fún ewu tó lọ fi ràárù ọlọ́run wọ́n jẹ́ mo ní ká fi irun dúdú ṣiṣẹ́ ká fi funfun jẹun ká lè bá àfọjọ́ gbogbo sinmi torí ràdàràdà kì í bá ní lágbàlagbà
láti kékeré ní ti bá ní lọ gbogbo ẹ̀dá tó bá ti fàárọ̀ ṣòfò yóò fojú alẹ́ tọrọ báárà kiri Èdùmàrè ò ní jẹ́ kí gbogbo wọn tọrọ báárà kiri. Iṣẹ́ ilé là ń lọ akẹ́kọ̀ọ́ olókolóko kó gbàgbé ilé. Oníyanṣe ọlọ́bẹ̀ ṣe abẹ́rẹ́ ibi tí ìtàn yìí parí sí ijú òun ní pẹ́ni tán ni ó ṣe tó lóun ò lè ṣe tó yóò padà ṣe tó bó bá jẹ́ kó ti gbà tó sì gbìyànjú láàfin lónírúgúdú tó sì fi bọ́rí ayaba kò ní lọ wá mọ́ ogún ní gbangba tá ẹ wá mọ́ gbàgbé YouTube channel wa Tajudeen Ajani Ojú Ẹlẹ́gba TV ẹ máa bá wa wà àwọn fọ́nrán yìí ṣe wá ráwọn òwe ẹ̀sìn ọ̀rọ̀ yìí kó tiẹ̀ tó di pàwọn agbó àti ẹ̀wà mọ́ sọ̀tọ̀ wá mọ́ gbé sí orí YouTube channel wa èyí gbó ti kà á ẹ ti mọ tó wà ń bẹ gbogbo tá à ń pò pò tẹ̀ ẹ̀dá tó dàbí pé dánni gbogbo ẹ̀ lọ́wọ́ àánú òwe ẹ̀sìn ọ̀rọ̀ ó wà ní apá kìíní ó wà ní apá kejì kódà ó wà ní apá kẹta gan apá kẹrin sì rèé ń bọ̀ lọ́nà kéde ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá lọ lójú ẹ̀rọ amóhùnmáwòrán yìí ó lè fi kàn sí a ní WhatsApp ẹ bá sì ti kàn sí a lọ́gọ́ báyìí láti dá yín lò ṣé ká bá yín mú wá ni àbá yín mú wì wá ogo bí tẹ́ ẹ bá wà á fi ránṣẹ́ sí yín bẹ́ẹ̀ lówó tí ò wá gani lára ni ẹ má gbàgbé o ẹ bá wa subscribe sí YouTube channel wa Tajudeen Ajani Ojú Ẹlẹ́gba TV ire o.